Yorùbá mọ oògùn rẹ̀ ní Yorùbá ṣùgbọ́n tí wọ́n mú kó òyìnbó rẹ̀ táwọn bàbá wa mọ àtúnṣe rẹ̀ ṣùgbọ́n ẹja sọ kékeré ń bẹ. bẹ́ẹ̀ ni sà. ewé òwú kan bẹ. bẹ́ẹ̀ ni sà. sáńpẹ̀ ló wu Yorùbá yàtọ̀ sí owó èbó. owú Yorùbá bẹ́ẹ̀ ni. owó akẹsẹ́. owó akẹsẹ́ bẹ́ẹ̀ ni. owó akẹsẹ́. owó akẹsẹ́ rẹ̀ máa pọ́n báyìí. méjì wá ní Yorùbá tó ń bẹ. bẹ́ẹ̀ ni. yàtọ̀ sí owó ewu èbó. ǹjẹ́ ìrìn pé ewé òwú èbó. bẹ́ẹ̀ ni sà. ìní ẹ fi ṣe sáfúlẹ̀tì àbáwọn tanana. ewé òwú Yorùbá ni ẹ fi ṣe àǹkárá. ìní ẹ fi ṣe àǹkárá. wọ́n fi ṣe àǹkárá. thank you gbogbo yín bàbá thank you Victor thank you. èso òwú akẹsẹ́ ni. thank you èso òwú akẹsẹ́ ni mo lọ́wọ́ yìí. thank you. ó ní kóró rẹ̀ mo fẹ́ yọ yìí. káwọn lè bá yí àwọn èèyàn wa níbi tí wọ́n kóró òwú ni. tẹ bá bẹ̀rẹ̀ lọ àwọn ewé ọmọ wọn ẹbẹ fẹ́ ra kóró òwú. kóró òwú Yorùbá lọ dáa jù. thank you ṣùgbọ́n tẹ wá ní kóró òwú tèbó a máa tóbi jù báyìí lọ yóò ṣe máa tóbi jù báyìí lọ thank you. tèbó tẹ wá rí Yorùbá ẹ lo tòyìnbó náà yóò ṣiṣẹ́. kóró òwú nìkan níyàn bá ń ṣe. bẹ́ẹ̀ni. kí n bá mú. bẹ́ẹ̀ni. kí kàn mú bíi tíì. nígbà bó ṣe kan ló sì ń bá mu kò ní ní àrùn kíndìnrín o. kò ní ní àrùn. kò sì ní ní àrùn ọkàn. kò dẹ̀ ní ní àrùn ọkàn. kò sì ní lárùn ẹ̀dọ̀. kò dẹ̀ ní ní àrùn ẹ̀dọ̀. kóró òwú báyìí. kóró òwú. bẹ́ẹ̀ ni mo sọ. tábà wá lè yọ ìwọ kúkú kí gbogbo òwú ìké yoro òwú èyoro òwú èyoro èso inú rẹ̀ nìkan ní yoro wọ́n ṣe. kéèyàn kú ṣe papọ̀ bẹ́ẹ̀ yẹn. kọ́ ti ń wúlù Yorùbá. bẹ́ẹ̀ ni ó ní. Ọlọ́run ò ní. nígbà tí ẹjẹ kan rí dáadáa ẹjẹ kan rí dáadáa. Ọlọ́run ò ní kò ní tú aláṣìírí òwú iná fi sasọ. òwú iná fi sasọ. wọ́n tó bá ní òsì funfun òsì dúdú náà nù òsì pupa náà nù gbogbo aṣọ tá a wọ̀ tó jẹ́ lọ́rọ̀ nbàrà tẹ́ fún òwú funfun ní wọ́n fi ṣe wọ́n yẹ̀sẹ̀ fi aró sí ni wọ́n yẹ̀sẹ̀ fi kọ́lọ̀ sí ni. ẹ jẹ́ káwọn ará Facebook rí bàbá. ẹ ní ó ní sọ ti rẹ yẹn ará TikTok sọ ti rí. ewé òwú èso kíní òwú ni kíní òwú yìí kóró rẹ̀ ni wọ́n yọ báyìí kóró rẹ̀ ni wọ́n yọ kóró inú rẹ̀ ni kóró inú rẹ̀ ìyẹn máa ń wà wọ́n ń tà lọ́jà bọ́ fẹ́ wọn abọ́ kan wọ́n fẹ́ wọn agolo kan. thank you giver thank you pẹ̀lú ògo Ọlọ́run thank you. tí kódà mo fọ Ọlọ́run búra sí bàbá mi ti ṣe oògùn yẹn lójú mi nìsín ọmọ tó 30 years kìíní nítorí pé mo ti gbọ́njú dáadáa ńgbà náà. ẹ mi ṣe àpéjọmọ yìí kí ní òwú yìí. bẹ́ẹ̀ ni sà. kódà tí èèyàn bá wú tẹ́sẹ̀ rẹ ti wú. tẹ́sẹ̀ rẹ wú tí ń dájọ́ tó ti wú lọ́wọ́ ẹ̀yìn ọwọ́ ẹ̀yìn ẹsẹ̀. bẹ́ẹ̀ ni sà. tẹ́ bá bẹ̀rẹ̀ sí ṣe owó ìwú yóò wú yìí fún. bẹ́ẹ̀ ni sà. mo fọ Ọlọ́run bàbúrà sí yóò fà. thank you. yóò fà. yóò fà. o. thank you very much thank you. kódà ọ̀kan bẹ̀ tán pè ní evangelist mọ̀jẹ̀yọ̀ nǹkan nílò yóò lálàáfíà. yóò lálàáfíà ní owó òwú yìí. kò sí òwú nìkan bẹ̀ ní bá àṣẹ Ọlọ́run ni it's a natural gift fúnra Ọlọ́run ló gbìn fúnra Ọlọ́run ló gbìn àmọ́ iye oore ọ̀fẹ́ Ọlọ́run ni ìwọ tó ń gbàdúrà nílé ìjọsìn gbàdúrà lo irinṣẹ́ Ọlọ́run kó o fi tọ́jú ara rẹ gbàdúrà sí Ọlọ́run ó gbà èyí ẹsẹ̀ báyà foríbalẹ̀ fóòsà kankan èmi ò bá ọ̀rọ̀ ẹ̀sìn wá èmi ò ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kò sí dọ́kàn mi bẹ́ẹ̀ nítorí ó sìn ọ̀sẹ́ni tí ò ní gbàgbọ́ ìgbàlùkù gbàgbọ́ ló yàtọ̀ síra wọn báyà kò yáwọn èèyàn wọn á tún máa la ìgbàgbọ́ òdodo bọ́ bá pa àwọn India kalẹ̀ ní ìsìn táwọn gbàgbọ́ òdodo ni wọ́n pè bọ́ bá pa àwọn Hindu kalẹ̀ ìfẹ́ gbàgbọ́ yẹn òdodo náà ni bọ́ bá pe àwọn Chinese kalẹ̀ káwọn gbàgbọ́ òdodo ni bọ́ bá pe Ghana kalẹ̀ bọ́ bá pe Yorùbá kalẹ̀ nígbà gbàgbọ́ òdodo ni ṣùgbọ́n ìtẹ̀mí gbàgbọ́ ni pé Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni kò sí pé méjì. bẹ́ẹ̀ni ẹ kásá ẹwọ 20,000 ó yá. kò sí lè pé méjì láéláé. bẹ́ẹ̀ni double tap. tó náà kọ́ ni pé ewé yìí ẹ kí ní òwú yìí ẹ máa ṣe mu lóòrèkóòrè ẹ̀yin àtẹ̀mí àní sàárẹ̀. àmín. kankan ò ní ṣe wá ní nǹkan ṣe Ọlọ́run fún lálàáfíà. àmín. kódà ó tún wo ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. ó wo tẹ́bárẹ̀ wo ó wà tasteless kòkòrò. ó lè máa ṣe mu bíi tíì kàfó yín díẹ̀ sí tó bá wù ọ́ ìwọ náà tiẹ̀ fi natural